Ẹdẹ mọ̀pọ̀ àrógun ìyẹ̀kùn àgbò ọmọ ajílàlà ọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin ìlú tìmì àgbàlẹ̀ ọlọ́fà àná àrùn gbàdo làlú ọmọ àrùn gúgúrú wọlé ẹdẹ mọ̀pọ̀ ìlú alápò tìẹ̀mí nílé ìlà òkín ládémọlá modi ẹdẹ mọ̀pọ̀ ìlú àìrógun ogun òjàrí kó wọn nílùú ẹdẹ. Ẹ tẹ̀lé mi ká lọ sẹ́dẹ̀ mọ̀pọ̀ àrógun mo fẹ́ wọlé ọlá mo fẹ́ lọ kọrin ọlá nílé ẹni tọ́lọ́wọ́n ọba dá lọ́lá tó ń fọlá ṣọlá tó tún ń fọlá yí ni lára. Ọ̀kan pàtàkì nínú kádìlà nílẹ̀ yìí ọkùnrin tó dára tó mọ́lẹ́wà bí ìlẹ̀kẹ̀. Rasheed Adémọ́lá àyànfẹ́ ọkọ Alimat Mojísọ́lá Ajíbọ́lá ọmọ ológo àfijù píríńtà tó mòye ló jẹ́ ẹni tọ́lọ́wọ́n ọba kẹ́ tọ́lọ́ ń bùkún gidi ènìyàn yìí tó wúyọ láàrin àwọn ẹni yìí ẹni ọlá ni ẹ́ àárín ọlá ló ń gbé àwọn ẹni ọlá ló ń bá ṣe àwọn ẹni yìí ló ń bá rìn pọ̀. Wàràfà náà makana aliya ọkọ Àlímà Ajíbọ́lá gíga là ń bọ́jọ́ o ọlá rẹ ò ní wọmi orí olówó ọ̀nà tó ń gbà rí ṣe ò ní dímọ́ aṣọ ìbora rẹ ò ní gbọ̀n ya dànù lójijì. January 27th ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní ọdún àmì ìdùnnú tí wọ́n bí ọmọ ológo ọ̀hún sáyé ọmọ wọn lẹ́dẹ̀mọ̀pọ̀ àrógun ọmọ tó jọ bàbá bíi kà sí nǹkan ẹni tó bá bí ni ṣóun ló kúkú yẹ kájọ ọ̀kẹ́rẹ́ jọkún ológìní jògo àdán sì níye kan àwọn òǹbẹ̀ máyàmí ńlá lábàárò ọdẹ nínú oko. Rasheed okú ọdún ẹ̀ á ṣe nígbànígbà fatia mẹ́ta iná àtẹ iná mẹ́ta ìsájà ẹgbẹẹgbẹ̀rún yá Latif àìmọye yá Salam tí ò lóǹkà ibi gíga lòkè ń gbé ẹrẹ máa fòyà. Akẹ́kọ̀ọ́ Akọka bí mo ṣe ń kí ọkọ ni mo ń kíyàwó lámọ̀ọ́dún mo ti wá di family chanter ní tèmi ẹni tí mo bá kì lọ́dún yìí tó bá máa fi di lámọ̀ọ́dún kọ́lá àwọn máa lé kan sí i ọ̀dẹ̀dẹ̀ tí mo bá gbórí eré ọ̀tẹ̀ yìí wọ̀ ire owó ire ọmọ àìkú baálé ọ̀rọ̀ ni kó máa sọ̀kalẹ̀ sọ́dẹ̀dẹ̀ ọ̀rọ̀. Rasheed Adémọ́lá àyànfẹ́ ẹ̀gbọ́n Jamiu baba Absalam ló ń ṣọdún pátákó ẹ̀fọn kàkàkà tí ń ka mọ́ lẹ́nu ìwọ lẹ̀gbọ́n Saheed ṣèdọ́ baba Abdulaziz baba Abdulsalam àyànfẹ́ tí etí ẹ̀ bá ń já nílé àwọn àbúrò rẹ gbogbo wọn ni wọ́n ní kí n máa kí ẹ wọ́n ní igba ọdún kan ni Ahmed àti Mariam ní kí o má yàn kú Adémọ́lá àǹtí ìkẹ́ránṣẹ́ ayọ̀ sí mi wọ́n ní kí n forin ewì ṣàdúrà fọlọ́jọ́ ìbí rich money ọdọọdún ní sáko ń rúwé a ò ní fi ọ́ ṣàwátì. Happy birthday àyànfẹ́ ọkọ Àlímà gbogbo àwọn ọ̀rẹ́ kọ lẹ́tà ayọ̀ wá association of friends pátápátá wọ́n ní kí n kí ọkọ Ajíbọ́lá Adémọ́lá ọkọ Mojísọ́lá àbúrò Ismail baba Aliya baba Khalid baba Ọdíà kọ́lá yín ó máa ga sí i ní ọmọ mọ́mì ọlá rẹ ò ní wọ́. ẹ̀tẹ́ nílé rẹ̀ àyànfẹ́ ṣé mo sọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé wọ́n máa kí ẹ̀ délédélé ẹ̀dẹ̀mọ̀pọ̀ àrógun ìyẹ̀kùn àgbò ni ọ́ ọmọ ajílàlà ọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin ìlú tìmì àgbàlẹ̀ ọlọ́fà iná àrùn gbàdo làlú ìwọ lọmọ àrùn gúgúrú wọlé ẹdẹmọ̀pọ̀ ìlú alápò tìẹ̀mí nílé ìlà òkín ládémọlá modi ẹdẹmọ̀pọ̀ ìlú àìrógun ogun òjàjàrí kókó wọn lẹ́dẹ̀ ilé ìwọ lọmọ elépo rẹ́dẹ́rẹ́dẹ́ ìwọ lọmọ ẹlẹ́wà dòdò ọmọ àhóhánrán ọmọ ajẹ̀jù ọmọ arógbìrà tó lẹ́dẹ̀ ilé ọmọ arógun má fi tìbọn ṣe ọmọ aróṣọmọdì gbàgbó lọ́wọ́ ọmọ ojo ọmọ odò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan ń ṣe wá bùmí wẹ̀ ọ̀kan ń ṣe wá fi mí fọṣọ ẹ̀kẹta ní tìmùtìmù tó kẹ́kẹ́ gbìdà sínú ọ̀ṣun ní í ṣe wá bùmí wẹ̀ omi ẹlẹ́mu ní í ṣe wá fi mí fọṣọ olúbóhunkún òun ní tìmùtìmù
tó kẹ́gbin dà sínú ẹ̀kọ́ àtílá ó bóun ló ń jẹ yín lẹ́dẹ̀ẹ́ lé. Happy birthday Rasheed Adémọ́lá àyànfẹ́. Gbogbo Queensbridge pátápátá ní kí n máa kí ẹ lórúkọ ìyàwó rẹ Alimat Ajíbọ́lá Mojísọ́lá àti lórúkọ èmi Akewi Agbaye akẹ́kọ̀ọ́ Akọka àti gbogbo àwọn fans ní tilé toko. A kí ọ wípé happy birthday Rasheed Adémọ́lá àyànfẹ́ ọmọ ológo.